Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ èyí tí a rí lọ́dọ̀ yín. A yìn yín o nítorí pé ṣé nítorí pé àánú yín ìyẹn dúró láàyè. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run àgbáyé lórúkọ Jésù Olúwa ẹ gbà ìyìn wa. Lónìí ẹ ó rí àánú gbà. Mo ní orúkọ Jésù Kristi. Mo ní lónìí ẹ ó rí àánú gbà. Níwọ̀n ìgbà tí ẹ ti pinnu láti pa àṣẹ Ọlọ́run mọ́, lórúkọ Jésù lónìí ẹ ó rí àánú gbà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní ọ̀tun èyí tá a tún rí gbà lọ́wọ́ Ọlọ́run lónìí pé ká jẹ́ alààyè ọkàn àti pé a tún rí ààyè láti parapọ̀ láti gbàdúrà. Mo gbàdúrà gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan yẹn, lónìí ẹ ó rí àánú Ọlọ́run lórúkọ Jésù. Ẹ má jẹ́ ká gbàgbé nípa ìfilọ̀ méjì tá à ń tẹnu mọ́ ní ojoojúmọ́. Ìfilọ̀ méjì là ń tẹnu mọ́ tá bá ti ní ìpàdé báyìí. Ẹ̀rí òun náà ìkà àkọ́kọ́ ẹ̀ náà ni wípé Bible school yẹn a máa fàdàgbà ètò ẹ̀rọ. Àti pinnu pé a dùn dé parí oṣù yìí a fàdàgbà ẹ̀rọ. In tó dẹ̀ fa àti ṣàlàyé ẹ̀ dáadáa àwọn ìrírí wa nípa ti Bible school nìyẹn. A fẹ́ sọ́dà mentorship class. Now ìkejì ibẹ̀ ni pé Masgate Radio kò ní sí lórí orí website wa mọ́. A fẹ́ yọkù lórí website wa. A máa fi sí gbogbo ká migrate lọ sórí YouTube. Àwọn kan ti ń ṣe bẹ́ẹ̀ o. A rí àwa get pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ti migrate lọ sí orí YouTube yẹn. A sì dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín. Mo gbàdúrà ojú òní tì yín lórúkọ Jésù Kristi. Kí ló fà á ti ṣàlàyé ẹ̀ dáadáa n tó fà á. So àtúnfẹ́ máa ṣe àtúnwíyà sánmọ́ nítorí àkókò wa. Torí iṣẹ́ díẹ̀ wà níwájú wa lónìí. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Àwọn abahunrere jẹ́ the destroyers of good things. Àwọn tó ń ba ohun rere jẹ́ nínú ayé ènìyàn. Ó ní Ọlọ́run fi sí wa lọ́kàn ká dojúkọ lónìí. Àtẹ̀yìn àtàwa ká pawọ́pọ̀ ká dojúkọ àwọn tó ń ba nǹkan rere jẹ́ nínú ayé ènìyàn. Káwa lè ṣàṣeyọrí, ká lè rọ́nà lọ, ká lè rí ìgbà wa lò. Nínú ìrọ̀rùn káyé wa lè rọrùn sí kó sì rọrùn jù báyìí lọ. Ète wa nìyẹn. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run. Mo ní ìdánilójú pé ẹ gbà pẹ̀lú mi pé gbogbo nǹkan tí Ọlọ́run dá pátápátá dáradára ni. Mo gbàgbọ́ bẹ́ẹ̀. Mi ò ní doubt lọ́kàn mi pé ẹ ò gbàgbọ́ pé ṣé Ọlọ́run dára. Mo sì gbàgbọ́ lọ́kàn ara mi pé ẹ̀yin náà gbà pẹ̀lú mi pé bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ayé lónìí, nínú ayé Kristẹni, nínú ayé lápapọ̀, ẹ rí i pé kò dáa. Tó wà ń bẹ nìyẹn. Kò dáa. Nínú bí àwọn yẹn ṣe ń wà, bá ṣe ń gbègbè ayé kò dáa. Kì í ṣe bọ́lọ́run ṣe dáa ni, kì í ṣe dáadáa tọ́lọ́run sọ nìyẹn. Ẹ rí. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, a wà rí wípé kíní kan ti rọ́pá sínú nìyẹn. Nígbà tá a dẹ̀ wá lọ́wọ́ àbọ̀ a rí pé nínú ọgbà Édẹ́nì òun ni ìrọ̀pá sínú yẹn ti kọ́kọ́ jáde wá. Nígbà tí Ọlọ́run dá ìran ènìyàn tó fún wọn ní ìgbé ayé tó rọrùn, tó fún wọn ní ara pípé. Ẹ̀rí báwọn yẹn ṣe ń dàgbà tó nígbà yẹn ni. Tó fún wọn ní ohun gbogbo tí wọ́n lè nílò. Ṣùgbọ́n rọ́ o, nǹkan méjì ló farahàn nígbà yẹn tá a fi pàdánù gbogbo ànímọ́ tí ìran ènìyàn ní nínú ayé. Àkọ́kọ́ ni pé òfin Ọlọ́run tó kéré tó rọrùn, òfin Ọlọ́run kan kékeré, ìran ènìyàn ré kọjá. Ìkejì náà ni pé ìran ènìyàn gba iṣẹ́ èṣù láàyè nínú ayé wọn. N tó ṣẹlẹ̀ ní ọgbà Édẹ́nì nìyẹn, nǹkan méjèèjì tó ṣẹlẹ̀ nìyẹn. Àìgbọràn sí àṣẹ Ọlọ́run kékeré àti fífàyè gba iṣẹ́ èṣù. Ẹ̀rí. Nínú ọgbà Édẹ́nì Ọlọ́run fún Ádámù àti Éfà ní òfin 10. Irọ́ òfin Mósè ò farahàn níbẹ̀. Òfin ẹyọ kan ni pé tí orí igi kan wà ní àárín ọgbà yẹn, ẹ má fẹnu kan èso ẹ̀ o. Ó tán o. Kò pé méjì ẹyọ kan yẹn ni o, wọ́n sì ré kọjá. Ẹ̀rí. Ṣẹ̀dẹ̀ rí ìṣòro méjì tí tó ṣẹlẹ̀ ní ọgbà Édẹ́nì, ó sì ń ṣẹlẹ̀ dòní o. Ká máa rí òfin Ọlọ́run tó kéré kọjá. Òfin Ọlọ́run tó kéré ni ìwà tọ́lọ́run ní ẹ bá fẹ́ gbàdúrà kó gbàdúrà ní orúkọ Ọlọ́run Ábúráhámù, Ísáàkì àti Jákọ́bù. Ní rárá o, irọ́ o. Pásítọ̀ wọn ní rárá o. Tí n bá wà láyé nígbà tí Ọlọ́run sọ̀rọ̀ yẹn, á dárúkọ mi sí o. So ẹ máa sọ pé Ọlọ́run bàbá wa Adélùgì, Ọlọ́run bàbá wa Adélùlẹ̀, wọn ò ní gbà. Bọ́n kàbẹ̀yẹ sí wọn gan wọn ò ní gbà. Òfin Ọlọ́run kékeré
Ọlọ́run sọ pé ní orúkọ Jésù ní kí ẹ máa gbàdúrà. Ẹ jọ̀ọ́, báwo ni òfin yẹn ṣe nira tó? Ní orúkọ Jésù ní kí ẹ máa gbàdúrà. Wọ́n á ní rárá sẹ́, wọ́n á ní wọn nígbà. Wọ́n á ní ẹ pe Ọlọ́run, ẹ pe Jésù lẹ́ẹ̀mẹ́fà, ẹ pe fáyà lẹ́ẹ̀méje, ẹ pe oh God. Ìjọ tí àwọn èrò ṣọ́ọ̀ṣì wa tí wọ́n ń ṣàlàyé bí tí wọ́n ń sọ tẹ́lẹ̀, mo lanu sílẹ̀ báyìí mo ń wò wọ́n ní pé ṣé ẹ̀yin kan ò rí pé ó rọ̀ǹgì ni wọ́n láwọn ò mọ̀ ní tayọ̀tayọ̀ làwọn fi ń sọ bẹ́ẹ̀. Òfin Ọlọ́run kékeré. Ìkejì náà láyé ni a fàyè gba iṣẹ́ èṣù débi pé ẹlòmíì á mọ̀ dáadáa pé iṣẹ́ èṣù dẹ̀ ní o nígbà tán ni kò mú ọwọ́ wá kò ṣe ha lẹ́ẹ̀mẹ́ta sọ́wọ́ òsì, ìwọ náà ṣe ha sẹ́ẹ̀mẹ́ta, wọ́n ní kò nà sí wọn, ìwọ náà nà sí wọn, wọ́n wá fi kíní yẹn lé ẹ lọ́wọ́ tú òmọ́ tó wà nínú ẹ̀ ṣàbọ̀ pé òwú dúdú náà òun náà fi dì í, wọ́n á ní wàá fi kan rí ẹ lẹ́ẹ̀mẹ́ta wàá fi sínú báàgì ẹ. Kò sẹ́ni tí ò mọ̀ pé iṣẹ́ èṣù nìyẹn, kò sí ẹ̀sàbù ẹni bẹ́ẹ̀ lè ṣùgbọ́n àkókan wa àní ìwàkúwà láwọn àkàn tó sọnù ìrọ́dẹ̀ ni, kò sẹ́ni tó wà kan tó sọnù ní ìwàkúwà tó lè rí láíláí. Èèyàn ọmọ Ọlọ́run òun ló wá fà á. Ṣé rí òfin méjì tí ìran ènìyàn rí kọjá yẹn, òun ló fà á tí nǹkan mẹ́ta fi ń ṣẹlẹ̀ nínú ayé ènìyàn. Àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ ni àwọn abahun rere jẹ́ nínú ayé ènìyàn. Iṣẹ́ wọn nìyẹn, kí iṣẹ́ wọn lè gbòòrò. Òun nínú wọn ṣe dùn pé àwa Kìrìsìtẹ́nì à ń rú nǹkan méjèèjì yẹn kọjá kí ó tán o, pé àwọn òfin kéékèèké Ọlọ́run àtẹ̀lé, àdèwà fàyè gba Sátánì láàrin wa, ó tán. N táwọn ń fẹ́ nìyẹn. Ẹ̀rí àwa èèyàn làwọn ń bomi rin iṣẹ́ àwọn tó ń ba orin jẹ́ nínú ayé ènìyàn. Ẹ̀rí aró nìyẹn pé ó lágbára gan. Ẹ̀rí kí nọ́mbà jẹ́ àwọn rere nípa tara wọ́n á bàjẹ́, àwọn rere nípa tẹ̀mí wọ́n á bàjẹ́, ọkàn ènìyàn wọ́n á bàjẹ́. Òun ló dẹ̀ wúlò jù nígbà tí ènìyàn bá ṣe tó bá kú, ọkàn ló kù. Àbẹ́ẹ̀rí ibẹ̀ yẹn gan láti bẹ̀rẹ̀ àdúrà wa o. Ìyẹn ni pé àwọn tó ń ba orin rere jẹ́ nípa tara wọn ni ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn la máa gbé àdúrà yẹn gbà lónìí. Ẹ̀rí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín o. Ṣé rí nígbà tí àwọn tó ń ba orin rere jẹ́ tó bá ba nǹkan tó bá ti dénú àgọ́ ara ènìyàn, ẹ wo ayé lónìí báyìí, ẹ wò wá, ẹ wo èjì àwọn ènìyàn lónìí, ẹ wò bí àwọn ènìyàn ṣe strong tó lónìí. Ẹlòmíì tó bá ti wọ bí 50 ó tán, ó ti di grandma, ó ti di grandpa kalẹ̀, àti àgọ́ ara ti kẹ̀. Iṣẹ́ ọwọ́ àwọn tó borí jẹ́ nítorí àwa ti kọ̀ láti ṣe àwọn nǹkan kéékèèké tí Ọlọ́run pa láṣẹ. Ẹ̀rí ṣùgbọ́n good news ibẹ̀ ni pé Ọlọ́run ṣí ọ̀pọ̀lọpọ̀ ìlérí fún àwa ọmọ ẹ̀ nípa àwọn tó ń ba orin jẹ́ nípa tara, torí òun ló máa mú àìsàn wá. Àìsàn tẹ́lẹ̀ ń wò yẹn tó bá wọ mo gbàdúrà lórúkọ Jésù Kristi, tá bá rí àwọn tó ń ṣe àìsàn, ẹ gba ìmúdáradá lónìí lórúkọ Jésù Kristi. Ìdí ẹ̀ ni pé àìsàn lè rẹ́ńdà èèyàn useless, kó wà nù ayé kó má wúlò fẹ́nikẹ́ni, kó má wúlò fúnra ẹ̀ gan. Tẹ́ bá ìlérí kan tó wà nínú Deuteronomy chapter 7 verse 15, ó dẹ̀ mú ọkàn mi yọ̀. Bíbélì sọ pé Olúwa yóò pa ọmọ kúrò nínú àrùn gbogbo, kì yóò jẹ́ kí èyíkéyìí àrùn búburú tí ẹ mọ̀ ní Íjíbítì wá sára yín, ṣùgbọ́n yóò fi wọ́n lé ara gbogbo àwọn tí ó kórìíra yín. Ẹ̀rí ẹlòmíì ò gbàgbọ́ o. Tẹ́lẹ̀mí bá ka ìlérí Ọlọ́run nínú Bíbélì, á wò pé well ṣùgbọ́n ní tèmi o, word for word ọ̀rọ̀ Ọlọ́run ní Bíbélì. Tí n bá ti ka kíní kan tí máa rí pé kíní tí mo kà yìí mi ò rí inú ayé mi, n tó kù ni pé n tí màmá bèèrè lọ́wọ́ pé kí ló tún kù tí mo filẹ̀ láì ṣe. What was left undone òun ló tún kù tí màmá bèèrè kí ló kù tí mi ti ṣe àbí kí ló kù tí mò ń ṣe báyìí. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run kò lè lọ lásán. Ẹlòmíì ò gbàgbọ́ báyìí pé òun tó bá ní cancer òun lè gbé ìgbé ayé cancer free, kò gbàgbọ́ bẹ́ẹ̀, kò gbàgbọ́. Tó pé Ọlọ́run sọ pé gbogbo àwọn àìsàn general pé lọ́wọ́ Ọlọ́run sọ pé òun ní ẹ̀yà àníbáwọn nípìnú ẹ̀, ó ní kò sí ẹyọ kan nínú èyíkéyìí ló sọ, kò sọ pé àwọn kan. Mo dẹ̀ rántí gbà yín lọ́hùn nígbà tí àwọn àìsàn burúkú bẹ̀rẹ̀ sí dé, Ebola, mo rántí dáadáa nínú church. Mo ní ẹ máa ṣe tí ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ ṣáà make sure pé ẹ ṣe the right thing. Mo ní Ebola wá, Ebola lọ, a máa wà láàyè, a máa survive. Ohun tó ṣẹlẹ̀ nìyẹn o níwájú Ọlọ́run àti èèyàn. Ìgbà SARS ńkọ́, ẹ wò gba COVID, mo tún sọ fún wọn nígbà pé mo ní ìmí tó máa wá, àwọn scientists gan wọ́n ti sọ bẹ́ẹ̀, wọ́n ní ìmí máa wà, ṣùgbọ́n àwa náà ni a ti ní ìlérí kan tá a bá rọ̀ mọ́. Báwo la ṣe lè rọ̀ mọ́? Láti máa tẹ̀lé àwọn àṣẹ Ọlọ́run. Jésù Olúwa, ẹ mú ìlérí ìlera ṣẹ nínú ìdílé mi,
Oh Lord, fulfill your promise of good health in my home. Nínú ilé mi. Ọlọ́run ayérayé ló ẹ ṣàánú. Ìlérí tí ẹ ṣe nípa ìlera pípé Olúwa mú ṣẹ nínú ilé mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà ìlérí ìlera tó pé ìtẹ́ ṣe lórúkọ Jésù Kristi. Olúwa mú ṣẹ, Olúwa mú ṣẹ, Olúwa mú ṣẹ. Ìlérí ìlera, the promise of good health. Olúwa mú ṣẹ nínú ìdílé mi. Olúwa mú ṣẹ, Olúwa mú ṣẹ. Àìsàn má jẹ́ ó gbàkóso, àìsàn má jẹ́ ó ráríwọ ìdílé mi. Olúwa ṣàánú fún wa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, bá a ṣe ń gbàdúrà èrò kan sọ sí mi lọ́kàn. Ǹjẹ́ a ní ẹnikẹ́ni nínú ìdílé yín báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń bá àìsàn kan pò, àwọn àìsàn tó le, àwọn àìsàn tán ni ó nọ́mà, àwọn àìsàn tán ni ẹ máa fọwọ́ra àìsàn yẹn lórí ni. Wọ́n ti sọ fèmí náà rí. Wọ́n ní pásítọ̀ ẹ máa maintain ẹ ní o. Mo ní di ọ̀sẹ̀ mélòó, owó ojú mi kọ ọ̀sẹ̀. Mo ní di oṣù mélòó ní oṣù kẹ, mo ní ọdún kọ, ó ní ọdún kẹ, ó ní ti the rest of the life mo bú sẹ́rìn. Ó dàbí mọ́ mi kan, a ní over my dead body. Mo ní èmi ò tí ẹ mọ̀ bóyá dead àbí living, mo kàn bú sẹ́rìn ni. Mo ní títí mo ní ẹ̀sà ẹ mọ iye ọdún tí mo máa lò tó kù tí máa lò ní. Wọ́n ní kò sẹ́ni tó máa lò láyé. Mo ní màmá, mo ní ẹ jẹ́ ká tẹ̀ wá gbà pé mo tún ní another 50 years sí mo ṣe wà. Wọ́n ní ẹ máa maintain ẹ ni. Mo ní àwọn yóò mọ̀ nǹkan tó ń sọ. Tẹ́ bá ní ẹnikẹ́ni bẹ́ẹ̀ tán ti ní kó máa maintain àìsàn ẹ̀. Bó ṣe yìí náà dẹ́nẹ́ ti gbàgbọ́ pé àìsàn yìí ọdọọdún lẹ́ẹ̀ máa bá yí. Mo fẹ́ kẹ́ change mentality yín báyìí. Tó bá fẹ́ gbàdúrà kan tó ní agbára. Irú ẹni bẹ́ẹ̀ ẹ dárúkọ. Tó bá pẹ́ yín fúnra yín ẹ dárúkọ ara yín sínú àdúrà yẹn. Tó bá jẹ́ ọmọ yín ẹ dárúkọ ọmọ yín. Tẹ́ bá rántí àbúrò yín kan tó wà nínú àìsàn tó burú bẹ́ẹ̀ ẹ dárúkọ ẹ̀ sí. Ẹ sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ mú ìlera ṣẹ nínú ayé ẹ wà forúkọ ẹ̀ sí. Bẹ́ẹ̀ni ẹ dárúkọ àwọn ọmọ yín sínú ẹ o. Ìlérí ìtọ́lọ́run ṣe nípa ti ìlera pípé lórúkọ Jésù Kristi. Olúwa mú ṣẹ. You are not going to mention the name of the person you know that is battling one sickness or the other. It doesn't matter how severe. This is a time of healing. Oh Lord, fulfill your promise of good health in the life of, then you mention the name. Jésù Olúwa, ẹ mú ìlérí ìlera ṣẹ nínú ayé ẹni báyìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà ìlérí tẹ́ ṣe nípa ìlera pípé Olúwa mú ṣẹ. Ìlérí ìlera Olúwa mú ṣẹ, Olúwa mú ṣẹ. Ẹ dárúkọ ìbá àjọmọdé, ìbá jẹ́ àgbà, ìbá jẹ́ neighbor yín tẹ́ ẹ mọ̀ pé àìsàn yín pọ̀, ẹ gbàdúrà fún ẹ dákun. Ọlọ́run ló ń gbà tó bá ti di irú àdúrà ìṣèpè báyìí. Ọlọ́run ló ń súre fún yàn. Bẹ́ẹ̀ bá ṣe bó ṣe ká yín lára tó, bẹ́ẹ̀ náà ni ogun ọ̀run náà máa return ẹ̀ back sínú ayé yín. Ó yẹ bẹ̀ sí gbàdúrà, ó yẹ máa sọ fún Ọlọ́run. Ẹni tẹ́ fẹ́ kó gbà ìmúládá, ó yẹ máa, tó bá wà nítòsí yẹn gbé ọwọ́ lé. Tó bá wà nítòsí ibi tẹ́ wà ẹ gbọ́wọ́ lé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ sọ pẹ̀lú àṣẹpẹ̀ àti ìgboyà. Ó yẹ máa gbàdúrà, ó yẹ máa gbàdúrà, ó yẹ máa gbàdúrà, ó yẹ máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Mo rántí ní àwọn ọdún kan sẹ́yìn mi lè rántí yé àyẹn mọ́. Now wọ́n hospitalize àwọn mọ́mì kan. Wọ́n ní pancreatic cancer. Mi ò mọ orúkọ àìsàn, mo mọ orúkọ àyẹn. Ṣé kí lè mo pè ní ìsìn náà? Pancreatic. Ṣé mo correct? Ẹ ṣe. Pancreatic cancer ó náà pé mi ò mọ bí táìsàn yẹn wà ní àgọ́ ara yẹn, bóyá inú ìkún ni, bóyá lẹ́yìn ni mi ò mọ̀. Wọ́n jọ lọ́n àti èèyàn, ṣùgbọ́n mo mọ̀ nǹkan tó ń pè ní cancer dáadáa. Ṣùgbọ́n fún mọ́mì yìí wọ́n ṣe oríire pé wọ́n tètè detect ẹ̀ pé wọ́n kàn ní wọ́n ní kinní kan ó ń ṣe wọn lápá bí wọ́n dẹ̀ ṣe test wọn ní kinní kan lẹ́ni o. Wọ́n dẹ̀ ṣe treatment fún. Lẹ́yìn kan bí oṣù bíi 6 wọ́n sọ fún mi pé pé wọ́n ti wà healed, kò sí sign cancer yẹn mọ́. Ṣùgbọ́n wọ́n ní ṣùgbọ́n o gẹ́gẹ́ bí history mi ò mọ̀ bóyá kinní yẹn bóyá ó wà hereditary mi ò mọ̀. Wọ́n ní gẹ́gẹ́ bí àwọn kankan pé ó sì máa padà. Tó bá dẹ̀ máa padà wá, á wá pẹ̀lú agbára ni, ó máa jẹ gbogbo ara yẹn run ni. Èrò abamọ́mì yẹn ẹ̀yọ́ n ta fi gbọ́ nìyẹn pé wọ́n ló máa padà. Àwọn ti gbọ́jọ́ kúrè, àwọn ti ṣe kinní kan ni. Wọ́n á sọ wọn á ní. Mo ní mọ́mì, mo ní ṣé kí mi wá sọ tèmi báyìí, torí wọ́n ń sọ̀rọ̀ wọn ò dẹnu dúró. Mo ní ṣe fún mi láì kí mi sọ tèmi báyìí. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní ẹ listen dáadáa. Mo ní nínú ìwé mímọ́ òfin kan wà fún àwọn tó bá fẹ́ prevent àìsàn búburú. Wọ́n fẹ́ kí àìsàn búburú kó wọnú ayé wọn.
mo ní òfin kan wà tí àìsàn yẹn bá mo ní thank God wọ́n detect early wọ́n dẹ̀ sọ fún yín pé ẹ ti wòsàn ṣùgbọ́n ó máa padà wá ṣùgbọ́n tẹ́ bá mú òfin yẹn ṣẹ wọn ò bí bàbá cancer dá mo ní kò ní padà wá ọdún tá à ń sọ yìí jẹ́ kó ti máa lọ bí ọdún 6 báyìí ẹ ṣe wọn ló jù bẹ́ẹ̀ lọ mo ní ẹgbàá mo sọ fún yín mo ní èmi bíbélì mo ní bíbélì tèmi gbé dání o èmi kì í kà bí ọ̀pọ̀ ṣe ń kà mo gbàgbọ́ kanlẹ̀kanlẹ̀ ni mo ní adẹ̀ ti try àrí pé òótọ́ ni a practicalize àrí pé òótọ́ ni ẹ̀yin ọmọ Ọlọ́run tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mọ́mí yẹn ò tí ì sick débi kí wọ́n ní ó ní cancer o wọ́n máa ń sọ dáadáa wọ́n ní yàtọ̀ sí pé bóyá èèyàn ṣe wàhálà orí fọ́ èèyàn ráàyè sùn dáadáa ní alẹ́ òru yẹn pẹ́ sùn orí fọ́ wọ́n láwọn ò tiẹ̀ ní inú rírun ká tó wá sọ pé àwọn ní cancer wọ́n máa ń bá èèyàn àwọn míì sọ̀rọ̀ nípa Jésù báyìí wọ́n máa ń sọ wọ́n máa ń làágùn ni pé ayé o ẹ mọ ọ̀rọ̀ Ọlọ́run ẹ ṣe kiri kan ẹ mọ àwọn tẹ̀ ń tẹ̀lé kiri irọ́ náà pa fún ọ̀rọ̀ Ọlọ́run ibẹ̀ lágbára wà lóòótọ́ ẹ jẹ́ kí n fi àṣírí òfin yẹn hàn yín. Exodus chapter 15 verse 26 Exodus nínú Exodus ló wà Bíbélì ní ó sì ṣe ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ 26 gangan ó ní ó wí pé bí ìwọ bá fetí sílẹ̀ dáradára sí òfin Olúwa Ọlọ́run abẹ́ ìgbọ́ ẹ listen òfin yẹn ni mo fẹ́ kà yẹn ó wí pé bí ìwọ bá fetí sílẹ̀ dáradára sí òfin Olúwa Ọlọ́run tí ìwọ sì ṣe ohun tí ó tọ́ ní ojú rẹ̀ tí ìwọ sì tẹ̀lé ohun tí ó pàṣẹ tí ìwọ sì pa ìlànà rẹ̀ mọ́ èmi kì yóò jẹ́ kí èyíkéyìí nínú àwọn àrùn wọn ni tí mo mú wá sára àwọn ará Íjíbítì wá sí ara rẹ̀ nítorí èmi ni Olúwa tí ó mú ọ lára dá. mo ṣe kà sí mọ́mì yẹn nìyẹn ṣùgbọ́n èdè Ìgbò la kà lọ́jọ́ yẹn mọ́mì yẹn ni wow mo ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ní ó kọjá wow òkodoro ọ̀rọ̀ Ọlọ́run ni mo ní mọ́mì now mo ní Bíbélì ṣe sọ lédè ó ní and said if you diligently heed the word of life tabaka Bíbélì ẹ máa rọ̀ṣì Bíbélì ò sọ pé if you heed the word of the Lord Bíbélì ò sọ bẹ́ẹ̀ ojú Bíbélì sọ pé if you diligently èmi àti ìyàwó mi sọ̀rọ̀ lẹ́ni mo wá fún ọ ní àpẹẹrẹ nǹkan tó ń pè ní diligently mo ní diligently ó clear sí èmi o wọ́n sọ pé nínú ráìsì yẹn o ṣíbí 3 ni kó jẹ o ṣùgbọ́n make sure pé teaspoon ní ṣíbí tó máa lò ṣẹ́ni bẹ́yẹn tó bá lọ jẹ ṣíbí 3 tó bá fi ìgbà kan jẹ ó ti ṣẹ̀ tó bá lo ṣíbí 3 tó bá fi tablespoon jẹ ó ti dáràn ṣùgbọ́n tó bá jẹ ṣíbí 3 tó dẹ̀ lo teaspoon tí wọ́n ní kó fi jẹ́ ló fi jẹ́ ó tán o ẹjọ́ báwo nìyẹn ṣe nira gan-an kì í ṣe pé ká mú òfin Ọlọ́run ṣẹ nìkan ṣùgbọ́n tá a bá fetí sílẹ̀ dáradára so in tó kó bá ọba Sọ́ọ̀lù nìyẹn wọ́n ní kó run gbogbo ìlú Amálẹ́kì ṣùgbọ́n ó ẹ́dì tiẹ̀ orun ìlú Amálẹ́kì ṣùgbọ́n kò run gbogbo in tó kó bá nìyẹn ẹ̀rí kẹ́lẹ̀ mọ̀ pé òfin ohun Ọlọ́run ó fẹ́ ká gbọ́ dáadáa ká dẹ̀ tẹ̀lé gangan if you diligently hear the voice of the Lord your God and do what is right in his sight give ear to his commandment and keep all his statutes I will put none of the diseases on you which I have brought on the Egyptians, for I am the Lord who heals you. Jésù Olúwa, ẹ fún mi ní oore ọ̀fẹ́ ìgbọràn tó mú ìlera dájú. Oh Lord, give me the grace of obedience that guarantees good health. Grace of obedience. Being obedient to the voice of the Lord. Ó tán o. Kì í ṣe pé ká craft ọ̀nà tiwa fúnra wa pé àìrọ̀ tọ́lọ́run nìyẹn tèmi lélẹ́ irọ́ ìyẹn ló máa jìyà ẹ Jésù Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ ìgbọràn tó mú ìlera ènìyàn dájú ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà oore ọ̀fẹ́ ìgbọràn tó mú kí èèyàn ní ìlera tó dájú Olúwa ẹ fi fún mi oore ọ̀fẹ́ tó ń gbọ́ràn sí àṣẹ yín oore ọ̀fẹ́ tó ń gbọ́ràn sí ìlànà yín oore ọ̀fẹ́ tó ń gbọ́ràn sí ọ̀rọ̀ yín lórúkọ Jésù Olúwa ẹ fún mi lónìí torí pé oore ọ̀fẹ́ yìí ló mú kí ìlera dájú fún ènìyàn Olúwa yẹ kí èèyàn gbé ìgbé ayé tí ò ní àìsàn nínú Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ ìlera ẹ fún àwọn ọmọ mi ní oore ọ̀fẹ́ ìlera ẹ fún ìdílé mi ní oore ọ̀fẹ́ ìlera kí ìlera wa lè dájú oore ọ̀fẹ́ tó ń gbọ́ràn oore ọ̀fẹ́ ìlera nìyẹn oore ọ̀fẹ́ tó ń gbọ́ràn èèyàn gbọ́ràn sí àṣẹ Ọlọ́run èèyàn tẹ̀lé àṣẹ Ọlọ́run àrẹ àjí pépé gbogbo ohun tó ń dòkú lọ á dẹ̀ dá láàyè lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wò bá ṣe ń gbàdúrà yẹn mọ́nà tí kìíní kan yín àìgbàdúrà lé o mo fẹ́ bọ́ sórí nǹkan mi ni torí pé mo fẹ́ mẹ́nuba nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn dáadáa ẹ yò ká tó kú lórí àdúrà yìí lónìí ṣé ẹ notice ni
nígbà tẹ́nìkan bá ń ṣe tó wù ú tó wá yá o àìsàn wá dagunlẹ̀ ẹjọ́ tálẹ́ni yẹn ń súnmọ́ ńgbà yẹn Ọlọ́run ni àìmọye irú wọn. Ìgbà yẹn náà máa sọ pé ẹjọ́ bá mi ra báìbù tuntun. Ìgbà tí wọ́n fò kiri wọ́n tẹ báìbù wọn lẹ̀ ní ibi tó ti ń jẹ́ o. Ṣùgbọ́n ẹ rí i pé nígbà tá a bá ṣe àìsàn ọkàn wa ń fẹ́ ọkàn wa àìmọ̀ ọ̀nà ilé fún wa ọkàn wa máa lọ tààrà sọ́dọ̀ Ọlọ́run ẹ̀yọ ìyẹn ni pé ara wa ìṣẹ̀dá wa ó ń sọ fún wa pé ibẹ̀ gangan inú ìgbọ́rọ̀ yẹn ní ìlera wa wà nìyẹn. Ó dá ẹjá tẹ̀síwájú. Ọ̀nà míì ẹ̀yọ tí àwọn abọ̀hún rere jẹ́ ẹ̀yọ ẹ̀rí tí wọ́n fi ń ba ohun rere jẹ́ nínú ayé ènìyàn nípa tara ni pé wọ́n máa ń mú àìní wá báyàn. Àìní ìtiraka yàn ṣe ẹ̀yọ àwọn Yorùbá wọ́n ló ṣiṣẹ́ bí erin wọ́n ń jẹ̀jẹ̀ ìlérí ẹran kan ló ń jẹ́ ìlérí very small very tiny. Bẹ́ẹ̀yàn bá bu oúnjẹ sórí àtàǹpàkò ẹ̀ lórí tọ́ǹbù ẹ̀ tí ìlérí bá jẹ́ ó lè yó. Bẹ́ẹ̀ náà làwọn kan ṣe ń ṣe wọ́n ṣe nítawọ̀ ẹgbẹ́ wọn rí kíákíá wọn ò ní rí. Bẹ́ẹ̀ Ọlọ́run ò ní ète yẹn fún ọmọ ẹ̀ láyé lọ́nà ẹgbàá mo sọ fún yín. Ẹ̀dẹ̀ gbọ́rọ̀ kan poverty can make you do weird things. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àìní ó lè mú kéèyàn ṣe nǹkan tá a lè sọ jáde lẹ́nu tàbí tá a lè kọ sílẹ̀ fọmọ ẹlòmíì kó kà. Àìní la máa ń sọ yìí. Ẹ wo nu Báíbù náà ẹ tẹ̀ wo nu Báíbù náà. Torí nígbà tí mo kọ́ ka ibẹ̀ yẹn rí láyé mi pa á mo ń láti béèrè lọ́wọ́ pásítọ̀ pé ẹjọ́ ṣé kinní ṣé ó possible ṣá. Wọ́n ní kíni. Mo ní kí obìnrin kí àìní wọ́n ìpọ́njú wà ní ìlú yẹn débi pé àwọn obìnrin méjì wọ́n wá agree láàrin ara wọn pé ká jẹ àwọn ọmọ wa. Nígbà tí mo béèrè mi tí bímọ o nígbà tí mo béèrè mi tí máa rí o ṣùgbọ́n mo kàn wọ́n pé how is that even possible kí obìnrin méjì kí náà sọ débẹ̀. Àìní lè mú kéèyàn ṣe nǹkan tí èèyàn imagine pé ó lè ṣẹlẹ̀. Àìní lè mú kéèyàn ṣe o. Wọ́n dẹ̀ mú kan nínú ọmọ yẹn wọ́n dẹ̀ ọ̀dọ̀ ta láti máa bẹ̀rẹ̀ wọ́n ní ìyá Kúdí ọ̀dọ̀ ẹ̀ láti máa bẹ̀rẹ̀. Bring it to reality ẹ̀ rí i pé it's so weird kò tẹ̀ make sense rárá. Wọ́n dẹ̀ mú kan nínú ọmọ yẹn wọ́n dẹ̀ dùn báwo náà ṣe pa báwo náà ṣe bọ̀ ṣé wọ́n dín ẹran ẹ̀ ni báwo làwọn èèyàn ṣe wọ́n wá kú tẹ́nìkejì èmi nǹkan tẹ́mi náà ṣe ni ọlọ́dà ìjì mi ọmọ ọlọ́mọ ló dùn jẹ òótọ́ ni ó ti bọ́ ni obìnrin yẹn gan burú ó ti bẹ́ẹ̀ lẹ́ni jẹ ọmọ ẹ̀ wọ́n jẹ wọ́n tàyín ó wá kó ọmọ tiẹ̀ wá ń dọ̀jì nǹkan burúkú gbáà ni nǹkan burúkú gbáà ni wọ́n plan bẹ́ẹ̀ oríṣiríṣi tẹ́ bá wò lóde òní náà the way táwọn èèyàn fi ń wá owó mi mọ̀ lọ́dọ̀ tí bóyá bó ṣe rí nìyẹn o mo ka rìpọ́ọ̀tì kan láwọn kan ẹnìkan ló ń confirm ẹ̀ fún lóòótọ́ ni torí wọ́n fẹ́ ṣe yahoo wọ́n máa wá ìgbẹ́ kiri ìgbẹ́ ni ìgbẹ́ èèyàn téèyàn yà wọ́n máa wá kiri wọ́n á fi jẹ búrẹ́dì ìjọ tí mo gba orí mo di mí tí kí n tó lè rí kọ́pà láti ronú oúnjẹ jẹ́ kó fẹ́ tọ́jọ́ kejì pé mo ní ọmọ èèyàn dẹ̀ fi sẹ́nu wọ́n ní wọ́n jẹ́ o mo ní torí kíní mo gbàdúrà lórúkọ Jésù Kristi Ọlọ́run á fi ń sí ilẹ̀ ọlọ́ràá tẹ́ẹ̀ní ṣáìní lórúkọ Jésù Kristi. Deuteronomy chapter 28 verse 11 ó ní Olúwa yóò fi ìpọ̀sí fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́. Ọlọ́run mi ò mo rántí ìgbà tí mo sọ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run mo rántí pé mo ka ibi mo ní ṣe bí ọ̀rọ̀ yín sọ pé ẹ ó fi ìpọ̀sí fún mi ní ẹ̀kúnrẹ́rẹ́ mi ìmọ̀kọ́ Ọlọ́run test mi ń gbà yẹn ni mo kà máa tún kà jẹ́ pé mo sọ pé bẹ́ẹ̀ mi ṣe ń gbàdúrà yàtọ̀ máa tún kà bá ní Ọlọ́run ẹ̀yin náà ẹ wò wọ́n kọ́ síbẹ̀ tó tọ̀ máa tún gbé Bible òyìnbó máa tún kà mọ́ oh God and the Lord will grant you plenty of goods. Ẹ̀rí kì í ṣe wọ́n ni kì í ṣe èèyàn nìkan ni ìlérí yẹn wà fún wọn wọ́n ní Olúwa yóò fi ìpọ̀sí fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ fún ọmọ inú rẹ yẹn ni pé ọmọ tí a bí ó máa ní ìpọ̀sí. So ìgbé ètò ẹ̀kẹ́ máa bèèrè lọ́wọ́ ara yín ni pé ṣé mo ṣe wà ṣé mo ní ìpọ̀sí ṣé àwọn ọmọ tí mo ní ìpọ̀sí báyìí ẹ̀rí níbi kí tán wà ẹbẹ̀ sí wo láìpù wọn ṣé wọ́n ní ìpọ̀sí do they have plenty ní Bíbélì pé ìgbà yẹn ló yẹ ká ti máa wọ pé Ọlọ́run ìlérí yóò ṣẹ mọ́ èmi lára o
láàfin àmà tó wá wò pé kí ló kù tí mi ò tí ì ṣe tàbí kí ló kù tí mo dánwó lé báyìí. Changes yẹn ó rọrùn fún mi láti make mi kò sí nǹkan tó kàn mí pé wọ́n ní ṣọ́ọ̀ṣì kan là ń lọ ṣọ́ọ̀ṣì wèrè wo nìyẹn, wọ́n ní pásọ̀ kan là ń pásọ̀ wèrè wo nìyẹn. Ayé tèmi sẹ́ ò gbọ́dọ̀ dáa nítorí ká máa dùn nìyẹn láyé wa. Ẹ̀rí ẹlòmíà nítorí pọ́n fò nípò ẹ̀mí pé èmi ni mò ń ṣe olórí àwọn ṣà irọ́ ló ń pa oníye tán fún àwọn department yẹn ẹ̀sùn kẹ́rẹ́ yẹn lójókòtì kì í ṣe pé ojú lórí kankan bìkan. Olúwa yóò fi pọ̀ sí fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ bí èlé sọ bẹ́ẹ̀ o. Mo ń ka Deuteronomy chapter 28 verse 11 nìyẹn. Fún ọmọ inú rẹ irú ohun ọ̀sìn rẹ ẹbẹ̀ tún gbọ́ ohun ọ̀sìn wa òun náà wà lára àwọn animals tó ní ìpọ́sí. Ẹyọ kò ní bó ṣe ajá ni à ń sìn kò ní dàbí ajá tá à ń pè ní rírò tó jẹ́ pé ìgbẹ́ ló ń jẹ láàrin títì. Kì í ṣe kò tún dúró ó ní àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí ó ti búra fún àwọn baba ńlá rẹ láti fún ọ. Ìyẹn ni pé iṣẹ́ ni Bíbélì ń sọ ń bẹ̀ yẹn. Èso ilẹ̀ rẹ iṣẹ́ tó bá ṣe ìpọ̀sí á tó wà níbẹ̀. Bí iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ tó máa jẹ́ lówó báyìí wọ́n á láì béèrè ó dẹ̀ mọ̀ wọ́n á san padà wọn ò ní choice or else wọ́n á ní problem. Ìpọ̀sí ní ọ̀pọ̀lọpọ̀. Jésù Olúwa ẹ mú mi pọ̀ sí ní ìhà gbogbo, ẹ mú àwọn ọmọ mi pọ̀ sí ní ìhà gbogbo. Olú ẹ bùkún ìdílé mi bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà ibi tá a kà yẹn ni mo fi pe àdúrà yẹn. Oh Lord, give me increase abundantly, give my children an abundance increase. Bẹ́ẹ̀ ṣe máa gbà ní ìdílé yín, you pray for your family too. Jésù Olúwa ẹ mú mi pọ̀ sí ní ìhà gbogbo, ẹ mú àwọn ọmọ mi pọ̀ sí ní ìhà gbogbo, ẹ mú ìdílé mi pọ̀ sí ní ìhà gbogbo. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ mú mi pọ̀ sí ní ìhà gbogbo, Olúwa ẹ mú mi pọ̀ sí ní ìhà gbogbo. Ní orúkọ Jésù ẹ mú mi pọ̀ sí ní ìhà gbogbo, ẹ mú ìdílé mi pọ̀ sí ní ìhà gbogbo. Olúwa ẹ mú wa pọ̀ sí, Olúwa ẹ mú wa pọ̀ sí, Olúwa ẹ mú wa pọ̀ sí, Olúwa ẹ mú wa pọ̀ sí. Olúwa gbà wá lọ́wọ́ àìní. Ní orúkọ Jésù Kristi Olúwa gbà wá lọ́wọ́ àìní. Lórúkọ Jésù Kristi Olúwa ẹ gbà wá lọ́wọ́ àìní. Olúwa ẹ mú wa pọ̀ sí ní ìhà gbogbo, Olúwa ẹ mú wa pọ̀ sí ní ìhà gbogbo. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ kí n tó fi ẹsẹ̀ mi hàn wá nínú Bíbélì tó ń sọ̀rọ̀ nípa ìbùkún. Philippians chapter 4 verse 19. Oh my God. Ó ní ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. And my God shall supply all your need. Kí n farabalẹ̀ sí kíní kan tó wà ń bẹ̀ yẹn. And my God. Ọlọ́run wo náà ń sọ̀rọ̀ ẹ̀? And my God. Àwọn tí Ọlọ́run wọn dá lójú àwọn ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kíní kan mo fẹ́ ká ṣàkíyèsí ń bẹ̀ ni wípé bá a ṣe kábẹ̀ yẹn ká wá béèrè. Ǹjẹ́ Ọlọ́run pèsè fún gbogbo àìní mi bí? Ṣé kìí ṣe pé mo ṣe ń tiraka? Am I not still struggling? Ṣé kìí ṣe mo ṣe ń tiraka náà síbẹ̀ sí? Àwọn ìbéèrè tẹ́ máa béèrè nìyẹn. Bí o sọ pé Ọlọ́run yóò abẹ́ ẹ̀gbọ́n ni Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín. Síbẹ̀síbẹ̀ ìtiraka rèé o. Síbẹ̀síbẹ̀ ohun tí àwọn ẹgbẹ́ àwọn tí ò mọ Jésù gan tí wọ́n ṣe pàápàá tó wọ́n gòkè òyìn tó pa ìgbà lójúmọ́ ọwọ́ ẹ̀ máa gun kankan. Wàá ti mọ̀ pé kíní kan ti rọ́pa sínú nìyẹn. Bóyá kíní kan wà tí a dáwọ́lé tàbí kíní kan wà tó yẹ ká ṣe tá a ṣe. Ẹ wò ẹ má ìkẹ́nikẹ́ni tàn yín o. Wípé Kristẹni torí ìjọba àrùn àgbọ́dọ̀ máa gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀. Ẹnìkan sọ bẹ́ẹ̀ létí mi o. Pásítọ̀ ni o, mo lanu mi lè pàdé o. Mo á ń sọ fún àwọn tó wà ń bẹ̀ pé ẹ dákun nígbà tí màá yín sọ̀rọ̀ abunú lẹ́nu báyìí. Abrahamu ńkọ́? Àwọn tó ń rí Ọlọ́run lójú kó ojú ńkọ́? Ọlọ́run abẹ́ ti gbàgbé Mósè ní tó kéde fún ìjọ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run bí àwọn ọmọ ìjọ ọba mọ eré àbẹ́ ṣe ń ṣàmọ́ bẹ̀ pé wọ́n ní ìdí àwọn ohun èlò. Ẹ ti gbàgbé pé Mósè láti stọ́ọ̀pù àwọn èrò ni pé ó ti tó wà ní ìdí mọ́ ó torí pé wọ́n rí ní ẹ̀kúnrẹ́rẹ́ tó ń ṣẹ́dá wọn ò rí bí kó yòókù sí mọ́. Ó wà ní it's enough, thank you, God bless you. Lẹ́ni ẹ bá fẹ́ wọ ìjọba àrùn ó gbọ́dọ̀ yan olùṣì burúkú. Ó dẹ̀ wá àṣùyàn báyìí ló ń làágùn yọ̀bọ̀. Jésù Olúwa ẹ fi àmì hàn lónìí, ẹ pèsè ní kíkún fún gbogbo àìní mi. Àdúrà yẹ jẹ́ kí n sọ sí mi fún yẹn o. Kọ́lọ́n kò fi àmì hàn. How?
ṣẹ́rí gbà mí tó wá pé ẹlòmíì kì í ṣe pé àìní ló bá Ọlọ́run tẹ̀sí ẹ̀ ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó má gbàdúrà ìdọ́là wọn ò ní nǹkan torí pé àsìkò tẹ̀sí wọn lè má ti tó ṣùgbọ́n nínú ẹ̀ Ọlọ́run á fà mí hàn kí ni ká kàn ṣẹlẹ̀ ní tábìlì pé yé so Ọlọ́run wà bí kan báyìí ìyẹn ni o kíru irú yín tẹ̀ wà nínú prayer yìí kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe pé ayé yín ló bàjẹ́ o Ọlọ́run tẹ̀sí àsìkò tẹ̀sí lẹ́wà so ẹ̀yin kọ́ mọ̀ bá wí but kẹ́ ẹ lè mọ̀ o ní mo ṣe fi ọ̀rọ̀ yẹn kún pé oh Lord show a sign today supply all my needs bẹ́ẹ̀ ẹ máa pé bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn Jésù Olúwa Olúwa ẹ fi àmì hàn lónìí ẹ fi àmì hàn fún mi lónìí ẹ pèsè ní kíkún fún gbogbo àìní mi ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù Olúwa ẹ pèsè ní kíkún fún àìní mi Olúwa ẹ fi àmì hàn Olúwa ẹ fi àmì hàn ẹ pèsè ní kíkún fún àìní mi Olúwa ẹ ṣàánú Olúwa ẹ ṣàánú Olúwa ẹ ṣàánú ẹ pèsè ní kíkún fún àìní mi Olúwa ẹ pèsè kíkún fún àìní mi Olúwa ẹ pèsè ní kíkún fún àìní mi Olúwa ẹ pèsè lónìí mo fẹ́ kẹ́ bá àìní mi pàdé tẹ́ ẹ bá mọ àìní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa dárúkọ ẹ̀ fún Ọlọ́run ibi tí ẹ ti ṣe aláìní ohun tẹ́ fẹ́ kọ́ Ọlọ́run kó ṣe tí ò tí ì ṣe yẹn ibi gan lẹ ti máa tẹnu mọ́ o ẹ máa sọ fún Olúwa ẹ pèsè fún àìní mi lórí nǹkan báyìí ẹ pèsè fún àìní àwọn ọmọ mi lórí nǹkan báyìí ó yẹ tẹ̀síwájú máa gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ó yẹ ká lọ sí abala kejì ibi abala kejì yẹn ó ní àwọn abahun rere jẹ́ nípa tẹ̀mí nínú ayé ènìyàn àwọn wọ̀nyí àwọn kì í bá orin jẹ́ nípa tẹ̀mí ni wọ́n specialize mọ́ iṣẹ́ tí wọ́n kọ́ gangan tí wọ́n ṣàṣeyọrí ẹ̀ nìyẹn kàn bá nǹkan rẹ̀ jẹ́ nípa tẹ̀mí nínú ayé ènìyàn rí lára nǹkan tó bàjẹ́ nípa tẹ̀mí òní kí ẹ máa ńlá àlákàlà àti aláàbẹ̀rù àlákàlà bad dreams and nightmares kó má tí ì díjú ni tó bá ti díjú báyìí ó tán o bí wọn ò fún lọ́rùn wọn á fà lẹ́sẹ̀ bí wọn ò gé apá ẹ̀ ẹ̀rí wọn á yọ ojú ẹ̀ ó dàbí madam ó ní bí wọn ò gé apá wọn á yọ ojú wọn á wá operation ṣáánẹ̀ mo ní apá yín dẹ̀ ṣe wà ní tààtì wọn níbẹ̀ ni ojú yín wọn ní kò sí nǹkan irú èwo tún lélẹ̀ passage kan wà ní Bíbélì tí mo wà obsessed pẹ̀lú mo wà highly obsessed pẹ̀lú ẹ̀ torí pé ó rí inú ayé mi so kò jẹ́ kí ó ti so ríìlì jù so ó máa ń yà mí lẹ́nu gbà tẹ́lẹ̀ bá ní òun sùn òun lálàá méjì òun lálàá mẹ́ta òun lálàá mẹ́rin kílẹ̀ tó mọ́ náà Olúwa ó ti wá di tèmi á sọ pé Olúwa èwo ló wá ṣe èmi mi láyọ̀kan èmi kàn sùn lọ dànù ni mo kàn sáà di pé mo jí tí bá kẹ́ mo dẹ̀ ní ẹjọ́ ẹ jí mi o tí bá kẹ́ mo sọ fẹ́ nìkan kó jí mi o tó láwọn èèyàn máa tè jí lé wa paraba ẹ̀ wọ́n á dẹ̀ jí mi wọ́n ni ilẹ̀ tí ó ti yá mọ́ ni bọ́dẹ̀ jẹ́ àlámù ni mo set adigun kàràkóró mo ti jí tèmi nìyẹn láti alẹ́ mi ní rẹ́kọ̀dù tó ṣẹlẹ̀ láti alẹ́ yẹn dàárọ̀ ọjọ́ kejì ni mo fi gbà pé òótọ́ ni Bíbélì ń sọ nínú ìwé Psalm 3 verse 5 Psalm 3 verse 5 ó ní èmi dùbúlẹ̀ mo sì sùn mo sì tún padà jí nítorí Olúwa ni ó ń gbé mi ró Ọlọ́run mi o I lay down and slept I awoke for the Lord sustains me. Ọ̀tàn àṣírí ibẹ̀ ni pé Ọlọ́run gbé èèyàn dúró so tó máa sọ pé àláàbẹ̀rù àlákàlà kí ló ń jẹ kí ló yẹ kó wáyé yín tá a ṣe ni tàbí tá a filẹ̀ tá a ṣe ló yẹ ká bẹ̀rẹ̀ sí wò pé kí ló dé mo gbọ́dọ̀ break free from this nonsense nítorí kí èèyàn takú ni kì í ṣe ọ̀rọ̀ pé èèyàn kan tẹ̀lé amadu àṣà irọ́ èèyàn àtúmọ̀ ẹ̀sẹ̀ ronú padà sẹ́yìn ni ẹ̀rí torí mo pé kì í ṣe jọ́sán bí wa lábẹ̀ sí lálàkàlà àwọn alábùkù wọ̀nyí jẹ́ ká pàṣẹ mo kọjú ìjà sí àlákàlà àti àlábẹ̀rù lónìí ẹ jáde kúrò nínú oorun mi ní orúkọ Jésù kókó nìyẹn I come against all bad dreams and nightmares get out of my sleep in Jesus name á jáde kúrò nínú oorun yín dandan ni kì í ṣe pé bóyá ẹ máa bẹ̀ pé jò òdẹ̀jọ́ jáde ẹ pàṣẹ ní orúkọ Jésù ẹ sọ pẹ̀lú ìgboyà ẹ jẹ́ sọ lóyìnbó lẹ́ẹ̀kan sí fún àwọn ọmọ wa tí ò gbọ́ Yorùbá dáadáa I come against all bad dreams and nightmares get out of my sleep in Jesus name mo kọjú ìjà sí àlákàlà àti àláàbẹ̀rù lónìí ẹ jáde kúrò nínú oorun mi lórúkọ Jésù ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé o mo kọjú ìjà sí àlákàlà mo kọjú ìjà
sí aláàbẹ̀rù lórúkọ Jésù Kristi ó yẹ jáde kó nu ọrùn mi, ó yẹ jáde kó nu ọrùn mi, ẹ máa jáde báyìí kó nu ọrùn mi, mo pàṣẹ lórúkọ Jésù Kristi ẹ máa jáde báyìí kó nu ọrùn mi lórúkọ Jésù, mo pàṣẹ tó pé mo kọ̀ yín lónìí, ìṣẹ̀dá mi kọ̀ yín, ayé mi kọ̀ yín, ohun gbogbo tó jẹ́ tèmi kọ̀ yín ní orúkọ Jésù Kristi ẹ máa jáde, 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 ẹ bọ àlàkàlà aláàbẹ̀rù gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àwọn agbára tó ń jẹ gàba lórí ayé ènìyàn ńkọ́? Domineering spirit, domineering powers, àwọn agbára kan nìyẹn. Ẹ má gbàgbé o, àwọn tó máa kan rí jẹ́ nípa ti ẹ̀mí òun là ń ṣẹ́lé lórí o. Ṣé ẹ rí àwọn tó ń jẹ gàba lé èèyàn lórí yẹn? Góòlù kan pé náà ní láti destroy ayé yẹn pátápátá. Táyẹn ò ní wúlò mọ́. Téèyàn kan ẹlòmíì wọ́n bá ṣe jẹ́ débi pé wọn ò tẹ̀ kú nípa káàtẹ̀ náà tẹ̀ pa ìbá tiẹ̀ bẹ́tà ṣe bá lọ sí ilẹ̀ ìsinmi. Irọ́ o, wọ́n á kàn rẹ́ńdà ayé useless. Ẹgbẹ́ àmà make owó àmà wò dán ni. Wọ́n ti jẹ gàba lórí ẹ̀. Ṣé irú àwọn yẹn bẹ́ẹ̀ dàbí ẹni tá a so mọ́lẹ̀. Àní mo lọ́dún kan mo pàdé arábìnrin kan. Wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn tó darapọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ wa ṣe làwọn máa ń rò pé àwọn tó máa ṣe testimony yẹn pé kò possible pé irọ́ ni gbogbo wọn pa. Mo ní kán ṣàlàyé dáadáa. Wọ́n ní tẹ́lẹ̀ mi bá sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, wọ́n fún ní promotion nínú ibi iṣẹ́ wọn àná irọ́ làwọn yẹn pa. Mo ní kí ló dé? Wọ́n ní àwọn experience èrí. Ìgbà táwọn ẹgbẹ́ wọn tó bá rí nǹkan ṣe àwọn ò rí nǹkan kan ṣe. Ìgbà míì àwọn ò tẹ̀ mọ́ bí táyé wọn dojú kọ. Abẹ́rẹ́ àbí tó yẹ kó dojú kọ ni àwọn tó jẹ gàba lé lórí. Wọ́n torí pé tí wọ́n bá jẹ gàba yẹn lé lórí kí wọ́n suppress ayé ẹ̀ wọn ò ní lè operate nínú ayé yẹn. So wọ́n máa ìyẹn ló fà tẹ́lẹ̀ mi ni wọ́n rìn mọ́lẹ̀ lójú oorun. Wọ́n fẹ́ dominate ayé yẹn ni so that kán lè ráyè parí iṣẹ́ wọn. Ṣe ló dàbí ẹni tó fẹ́ ṣiṣẹ́ abẹ fún tó wá ń gbẹ́kùn ẹ̀ sá. Àwọn ẹni tó fẹ́ gún lábẹ́rẹ́ tí ò gbára dúró. So wọ́n á kọ́kọ́ suppress ẹ̀ náà. Wọ́n á chain ẹ̀ down. Àwọn náà fẹ́ dojú kọ wọ́n. Ọlọ́run mi o, ọ̀rọ̀ yìí tún jẹ́ kí n rántí. Ṣé rí àwọn kan wà tí ò bá mọ̀ mí dáadáa wọn mọ̀ mí personally. Mo máa ń gbọ́ weird things, àwọn kan tó funny things nígbà tí n bá rí àwọn èèyàn for the first time. Ẹlòmíì àrí mi á ní so ẹ lè sọ òyìnbó, ẹlòmíì ìyẹn ti pẹ́ àwọn èèyàn ti mọ̀ pé mo lè sọ díẹ̀ báyìí. Ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àrí mi á ní so ẹ̀yin ni Pastor Sam Adeosun wá nìyẹn. Wọ́n ní kí ló dé wọn ni àrò bí bàbá àgbàlagbà kan ni tó ní kùn bẹ̀m̀bẹ̀ tó sanra jù rẹ̀ nìṣá. Bẹ́ẹ̀ mo tún wá rí àwọn míì tó jẹ́ pé at least mo ti ní àbí mẹ́rin tó sọ létí mi ni pé ẹ̀sà nígbà tí mi ti mọ̀ yín yẹn mo gbà wípé ẹ proud burúkú ẹ ní ìgbéraga débi pé wọ́n ní bọ̀ ìbátan wá close mọ́ra mo ní pé wow this man is too humble o pé àwọn bẹ́ẹ̀ sì wá kọ́ ẹ̀kọ́ ìrẹ̀lẹ̀ lára mi mo á rẹ́rìn pé kí ló lè mú irú bẹ́ẹ̀. Wọ́n nígbà míì mo ní rọ́ọ̀ kì í ṣe bẹ́ẹ̀ n tó fà ní pé mi ò ní gbà kẹ́nikẹ́ni jẹ gàba lé mi lórí ni philosophy tèmi nìyẹn pé no irọ́ kò sí bó mi ò tí ì mọ bó o ṣe olùrẹ̀ ràn wá lọ́wọ́ dòní tó wà bẹ́ẹ̀ ni tó gbà táwa náà jẹ́ ọmọ ìjọ àwa náà bá ọ̀pọ̀lọpọ̀ àgàmọ́ra pàdé tí wọ́n fẹ́ suppress ayé wa but rọ láíláí mo ní láíláí kí ló fẹ́ fà yẹn bẹ́ẹ̀ so ẹni tí ò bá máa rò bóyá ìgbéraga no n tí Bíbélì sọ nìyẹn rí agbára tọ́lọ́run fún wa tó ga jùlọ òun nìyẹn agbára ìjẹgàba àwa ni Ọlọ́run fún ni agbára yẹn pé ká dominate ayé ṣùgbọ́n ayé ló dominate ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni o ẹlòmíì nítorí ìbẹ̀rù ẹlòmíì ò tiẹ̀ mọ̀ ẹlòmíì nítorí owó àdègbà kan dominate o torí pé ó fẹ́ gbowó nbì kan tàbí ó fẹ́ máa jẹun ó fẹ́ jẹun lára ẹnìkan irọ́ o Bíbélì sọ fún wa bẹ́ẹ̀ Genesis chapter 1 verse 26 rí ń sìn Genesis chapter 1 verse 26 ní kété bá ti wà nù Kristi ẹ gbọ́dọ̀ gbàgbọ́ pé Bíbélì sọ pé lẹ́yìn náà ni Ọlọ́run wí pé ẹ jẹ́ kí á dá ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ìrí wa ti rí ó tẹ̀síwájú ní kí wọ́n kí ó jẹ́ ọba kí wọ́n yẹn pé kí wọ́n jẹ́ ọba kí wọ́n jẹ́ gàba tó túmọ̀ sí gẹ́lẹ́ nìyẹn ní èdè mi kí wọ́n jẹ́ ọba lórí ẹja òkun lórí ẹyẹ ojú ọ̀run ṣe pé ìyẹn rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ wa lórí ẹran ọ̀sìn ìyẹn náà rọrùn fún wa tá bá ń sin ajá bá lè gbà lẹ́nu wọ́n ní gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ó rìn lórí ilẹ̀ ṣe pé wọ́n ti cover ènìyàn níbẹ̀ yẹn àbí èyí náà kà dáadáa ni ohun gbogbo tó rìn lórí ilẹ̀ á sọ fún Ọlọ́run
gbogbo ohun tó ń jẹ gàba lé mi lórí, gbogbo tó ń jẹ gàba lórí ayé mi lónìí ẹ sọ agbára yín nù lórí ayé mi lórúkọ Jésù. Bàbá ẹ ṣe máa lọ nìyẹn. All powers that dominate my life today, lose your grip over me. Wọ́n gbọ́dọ̀ sọ agbára yẹn nù. They supposed to lose that power. They should, they must. And unless they do it, to find rest will be difficult. Tí wọn ò bá ṣe bẹ́ẹ̀, láti ní ìsinmi ó máa nira. Jésù Olúwa. Gbogbo tó jẹ gàba lé mi lórí, lónìí ó yẹ sọ agbára yín nù. Ẹ sọ agbára yín lónìí. Ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé mo gbàdúrà. Gbogbo tó ń jẹ gàba lé mi lórí, lórúkọ Jésù Kristi, ó yẹ sọ agbára yín nù. Lójú oorun, lójú ayé, ní àgbogbo, níbi iṣẹ́, nínú ìjọ, láàrin àdúgbò, gbogbo tó jẹ gàba lé mi lórí, ó yẹ sọ agbára yín lórí ayé mi. Ó yẹ sọ agbára yín nù. Ẹ sọ agbára yín nù. Ẹ sọ agbára yín nù. Lórúkọ Jésù, gbogbo tó jẹ gàba lé mi lórí. Kì í ṣe ènìyàn nìkan o. Àìní lè jẹ gàba léèyàn lórí. Àìsàn tá a sọ lẹ́ẹ̀kan ó lè jẹ gàba léèyàn lórí. Àìrọ́nà lọ ìdúró lójú kan bá a ṣe máa pè nìyẹn. Gbogbo ya sọ agbára yín lónìí. Sọ agbára yín lónìí. Sọ agbára mo jọba lẹ́yìn lórí lónìí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ìpele kẹta àdúrà wa nítorí àkókò wa. Ó ní àwọn tó ń ba ohun rere jẹ́ nínú ọkàn. Wọ́n bá ọkàn jẹ́. Àbí gbogbo nǹkan táwọn wò lónìí àbẹ́yìn lórí gbogbo nǹkan táwọn wò lónìí ni. Ọkàn ti bàjẹ́. Ọkàn ó ti bàjẹ́. Cohabitation. Kí ló ń pè ní cohabitation? Irú iṣẹ́ ìṣùbùrùkù wo nìyẹn? Ẹlòmíà ní òun gay. Satanic worship. Oríṣiríṣi ìjọ ló wá. Ìmí Sátánì náà tẹ̀ ń sè. Àwọn kan ò tiẹ̀ fi tí wọ́n pa mọ́mọ́. Mo rí program kan lọ́jọ́ ní ọdún kan. Kò tí ì pẹ́ náà, ó dà pé ọdún tó kọjá ló máa jẹ́ towards the end of that year. Wọ́n ní 3 in bed. Topic ni mo ti ẹ̀ rí. Wọ́n á béèrè lọ́wọ́ àwọn tó wà nínú ẹjọ́ kí ni what is this program all about? Àwọn èèyàn ọmọ ẹgbẹ́ sí. Wọ́n ní ẹgbẹ́ sí kẹ́jẹ́ what is it? O tí ó ló jẹ́ 3 in bed. Ṣé 3 ìgbó lè wà lébọ̀? Èmi tẹ̀rọ bóyá orúkọ fíìmù ni. Ẹ̀rí. Ní àti ẹ̀wò ìṣẹ́jú 5 bẹ́ẹ̀ mo ní ìyẹn mẹ́ta. Àwọn mẹ́ta dẹ̀ jọ ń ṣe àgbèrè papọ̀ ọ̀nà iṣẹ́ nǹkan tán sọ nípa program yẹn nìyẹn. Kíá mo ní ẹ̀yọ́ra ẹgbẹ́ káfíńra wá sínú glory. Ìgbà yẹn ni wọ́n sọ fún mi ẹni yẹn ní òun tẹ̀wọ̀n pé nǹkan tí àwọn ní tọ́pìkì ẹ̀ kì í ṣe yẹn. Wọ́n á sọ tọ́pìkì ẹ̀ gangan wọ́n ṣe wá sọ tọ́pìkì ẹ̀. Wọ́n ní nǹkan báyìí ló àwọn náà ń ṣe dáadáa nílùú òyìnbó ẹgbẹ́ ẹ̀yìn ará ìlú òyìnbó Ọlọ́run máa gbà yín báyìí. Wọ́n ní kí ni mo rí? Wọ́n ní bàbá tó fẹ́ ọmọ ẹ̀ ńkọ́ kì í ṣe pé ó fẹ́ pamọ́ tó fẹ́ ọmọ ẹ̀ ńkọ́ àwọn kọ́kọ́ṣọ̀ wọn ni bàbá máa fẹ́ ọmọ ìyá máa fẹ́ sọ̀n ẹ̀ sọ̀n máa ṣọkọ ẹ̀. Wọ́n ló wà dáadáa wọ́n náà ṣe program yẹn mo ní níbo wọ́n láwọn sọ àwọn station ẹ̀mí ìrántí mọ̀ wọ́n máa ń ṣe mi couple ọkọ àti àwọn swap pẹ̀lú ọkọ àti ìyàwó mi yẹn pé ọkọ á mú ìyàwó ẹnìkan ẹnìyàn á mú ọkọ tiẹ̀ ọkàn ti bàjẹ́ ni kì í ṣojú lásán ọjọ́ yẹn mo gbọ́ etí mi kún ó ń ṣẹ́ dànù. Wọ́n ní ṣe mo ti rí obìnrin tó fẹ́ ọkọ méjì sílé. Wọ́n ní láyé ìlànà wọ́n ní dáadáa. Ọkọ méjì dẹ́ ń gbénulé pẹ̀lú ẹ̀ ní bẹ́ẹ̀ ni. Òun dẹ̀ ni ìyàwó méjèèjì wọ́n ní bẹ́ẹ̀ ni. Èmi ò tí ì mọ̀ bóyá òótọ́ sì ni o. Lẹ́nu àwọn bíi mẹ́ta kan tó ń jọ ń sọ ni mo ti gbọ́ o. Wọ́n ní kí ni wọ́n sọ? Wọ́n ní màmá àti dọ́tà ẹ̀ wọ́n á fi ọkọ kan náà. Nínú ayé tá a wà planet Earth wọ́n ní bẹ́ẹ̀ ni. Mi ìmọ̀ àti mo pe Jésù o mo ló tó. Àwọn abọ́nrin wọ́n ti bà ọkàn jẹ́ gan kọjá bẹ́ẹ̀. Obìnrin mi tẹ́ bá rí ọ rí pé obìnrin máa fáyín o tẹ́ bá délé báyìí tó bá bọ́ṣọ́ lẹ̀ lẹ́mọ̀ pé ọkùnrin ni. Ayé mi o. Psalm 121:7. Ìlérí kan wà bẹ́ẹ̀ tí mo fẹ́ ká ṣe lérí. Psalm 121:7. Pàápàá nítorí àwọn ọmọ wa. Ó ní the Lord shall preserve you from all evil. He shall preserve your soul. Ibẹ̀ yẹn mo ṣàmì léraléra ni pé Jésù mo ló ṣe. Tẹ́ ẹ rántí. Bíbélì sọ pé Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn rẹ mọ́. Ọkàn wa gbọ́dọ̀ wà nínú ìpamọ́ Ọlọ́run. Ọkàn àwọn ọmọ wa gbọ́dọ̀ wà ní ìpamọ́ Ọlọ́run. Òun lè máa rí ọkùnrin mi. Nígbà tó ṣe ẹ̀ máa rí yẹn. Góòlù ẹni káwọn ọmọ ẹ ṣe rere tó bá ti kí ni yẹn ń ṣẹlẹ̀ gan o táwọn bá ti wọ 50 gèrègé báyìí wọn ẹgbẹ́ last born wọn náà máa wá kiri
wọn ò kọ̀ láti páàkì ẹrù kúrò lé kàn abandon àwọn ọmọ wọ̀nyẹn tó bá ṣe eré àwọn ló mọ̀ bó bá ṣe eré àwọn ló mọ̀ ọkàn ló ti wà destroyed àwọn tó ń bá wọn rí jẹ́ wọ́n ti dénú ọkàn ní Jésù Olúwa ẹ pa ọkàn mi mọ́ ẹ pa ọkàn àwọn ọmọ mi mọ́ oh Lord preserve my soul and preserve my children's soul ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Olúwa ẹ pa ọkàn mi mọ́ Olúwa ẹ pa ọkàn àwọn ọmọ mi mọ́ Olúwa ẹ pa ọkàn mi mọ́ Olúwa ẹ pa ọkàn àwọn ọmọ mi mọ́ lórúkọ nínú ayé tó ti korò yìí nínú ayé burúkú yìí nínú ayé tó léwu yìí nínú ayé tó ti dorí kodò yìí Olúwa ẹ pa ọkàn mi mọ́ Olúwa ẹ pa ọkàn àwọn ọmọ mi mọ́ Olúwa ẹ pa ọkàn mi mọ́ Olúwa ẹ pa ọkàn àwọn ọmọ mi mọ́ Olúwa ẹ ṣàánú Olúwa ẹ ṣàánú mi Olúwa ẹ ṣàánú mi Olúwa ẹ ṣàánú mi Olúwa ẹ ṣàánú mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo sọ̀rọ̀ kan nínú ṣọ́ọ̀ṣì wa ní ọjọ́ Sunday tó kọjá ẹ̀yìn tó ló jẹ́ Sunday àwọn ọ̀dọ́. Àní mo fẹ́ fìlì fọ́ọ̀mù kan ni wọ́n ti bèrè orúkọ o wọ́n ti bèrè èjì o wọ́n ti bèrè àdírẹ́sì o wọ́n ti bèrè fóònù o mo kàn débì kan ni wọ́n kàn kọ pé ẹ̀yin tó máa ń fìlì fọ́ọ̀mù yẹn máa rí sex wọ́n á kọ síbẹ̀ náà máa fún mi ní option o bá dúró sí mo láti pe àwọn ọmọ ni mo ní ẹ máa bọ̀ láyé ìjọ́un láti ìgbà tí mo ti gbọ́njú mo ti kàwé mo ti mọ̀ láti fìlì fọ́ọ̀mù tí wọ́n ti kọ sex yẹn wọ́n á fún wa ní option méjì wọ́n á kọ male àbí female mo á male tí nínú option yẹn mi rí female o ṣùgbọ́n mo rí he mo rí she mo rí they mo rí them bá dúró mo ní yé kí tún ní làwọn ọmọ bá bú sẹ́yìn ẹ̀ka ara oko lèmi pé irú ayé wo ni kí ló dé tèmi ò ṣe wáyé long time ago before now nọ́mbà bẹ̀ sí ṣàlàyé àwọn ẹlòmíì nìkan máa address wọn as a dog ẹlòmíì nìkan máa address as goat ọkàn ni wọ́n ti bà ọkàn jẹ́ ni ayé tá a wà nìyẹn àánú àwọn ọmọ wa ìsìn ó máa ń ṣe mí gan àwọn ọ̀pọ̀lọpọ̀ òbí òde wa understand pé kì í ṣeré tí nǹkan bá rí báyìí now in the next 20 years kí lè rò bí nǹkan máa ṣẹlẹ̀ àwọn ọmọ tiwa tó máa ń bí mo rí ewu táwọn yẹn máa wà lórí social media lóbìnrin yẹn gbé bébì ọmọ yẹn ò tí ì lè tó ọmọ ọdún kò tí ì lè tó ọmọ oṣù méjì ó wá gbé báyìí oní gay child ní lọmọ tí ò tẹ̀ tí ì mọ ọyàn mu tó bẹ́ẹ̀ wọ́n ti create party ibi fún a sọ fún Ọlọ́run sẹ́ Olú àwọn ọmọ mi dọ́wọ́ yín Olú ẹ pa ọkàn wọn mọ́ nínú ibi gbogbo ẹ pa ọkàn mi mọ́ ìyàwó ẹ gbàdúrà fún ọkọ yín torí tó bá délé á kàn yín ọkọ gbàdúrà fún ìyàwó torí tó bá délé á kàn yín sà Jésù Olúwa ẹ pa ọkàn aya mi mọ́ Olú ẹ pa ọkàn ọkọ mi mọ́ Olú ẹ pa ọkàn àwọn ọmọ mi mọ́ èmi fúnra mi Olú ẹ pa ọkàn mi mọ́ ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Olú ẹ pa ọkàn mi mọ́ Olú preserve my soul preserve my soul ẹ pa ọkàn mi mọ́ Bíbélì ló sọ bẹ́ẹ̀ ẹ má tẹnumọ́ o bẹ́ẹ̀ ṣe ń gbà bẹ́ẹ̀ yẹn mo láìkẹ́ ẹ tẹnumọ́ Jésù Olú ẹ pa ọkàn mi mọ́ 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 nínú ibi tó wà nínú ayé yìí nínú ibi tó kún ayé yìí Olú ẹ pa ọkàn mi mọ́ Olú ẹ má jẹ́ n sọnù Olú ẹ má jẹ́ kí n sọnù Olú ẹ má jẹ́ kí n sọnù Olú ẹ ṣàánú fún mi ẹ jẹ́ bá jẹ́ káwọn ọmọ mi sọnù ẹ pa ọkàn àwọn ọmọ mi mọ́ Olú ẹ pa ọkàn àwọn torí tí bá pa ọkàn wọn mọ́ inú ẹ̀ ní ayọ̀ mi wà inú ẹ̀ ní àṣeyọrí mi wà inú ẹ̀ ní ògo mi wà lórúkọ Jésù Kristi ẹ pa ọkàn àwọn ọmọ mi mọ́ Olú ẹ pa ọkàn wọn mọ́ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ìyàwó mi ló sẹ́ndì fídíò kan sí mi àwọn wà sálẹ̀ mi wà lókè fóònù mi ṣe kánná mo ti mọ̀ pé torí ringtone ọ̀tọ̀ òun làwọn ní lórí fóònù mi mo ti mọ̀ pé àwọn ní bá gbé mo bá wò ayé mi o màmá kan ni ó gẹ̀ẹ́tì pé ọkọ màmá yẹn ó ń bá ọmọ wọn sùn bàbá yẹn náà ló bí o ó gẹ̀ẹ́tì ló bá kíá ó lọ sọ fún ọlọ́pàá ọmọ bàbá ti mórílégbó ń tiẹ̀ bóyá ó sá lọ ni o bóyá ó lọ bí iṣẹ́ ni a ò mọ̀ ṣùgbọ́n wọ́n bá ọmọ yẹn nílé ọmọ ọdún mélòó ṣé ọmọ yẹn lóun tẹ̀ ti pé 18 ní 16 years old ọlọ́pàá yẹn tẹ̀ kọ́ fẹ́ máa kọ́kọ́ dẹ́rù bá oníkíni kí ló special mbẹ́ ó ní ẹgbẹ́ ẹ̀ má gbé yẹn wá kí ló special ni pé dáàdì mi ń bá mi sùn lọ́fà mi ni mo gan pa kì í ṣeré o ọkàn ti bàjẹ́ kì í ṣe bó ṣe látàtí kọ́ ṣe nìyẹn o ọkàn ti bàjẹ́ nínú ayé táwa ẹ̀ àwọn ọmọ wa nínú ayé tó pé oògùn olóró ló ń lọ bí rẹ́rẹ́ yìí
òun la jókòó tẹ́tẹ́rẹ́ mo máa sọ fáwọn òbí pé choices yín gbogbo títí kan oúnjẹ tẹ́ fẹ́ jẹ you have to make sure pé àwọn ọmọ lẹ́kọ́ consider máa sọ fáwọn òbí dáadáa ẹ fẹ́ lọ church consider àwọn ọmọ yín náà ṣé àwọn ọmọ yìí ṣé church máa pé wọn kì í ṣe ẹ̀yin àwọn ọmọ ni torí bẹ́ẹ̀ ni inú àwọn ọmọ yẹn ní ìsinmi yín wà inú àwọn ọmọ yẹn ní ìbùkún yín wà inú àwọn ọmọ yẹn ní ìtẹ̀síwájú ẹgbàá mú sọ fún yín ẹ̀tàn ni kì í ṣe gbogbo Yorùbá ló ní lárí kọ́mọ tó dogun èmi náà dọ́gbọ̀n ó ṣò lẹ́ẹ̀mọ́ fóònù lóòótọ́ ọmọ yín mo ń sọ níjọ́ Sunday mi ì tí ì bímọ tí mo ti lo kọ̀ǹpútà mi ì ṣeré o ṣùgbọ́n mo tiẹ̀ wá ní kò sọ́mọ mi kankan tí ò mọ kọ̀ǹpútà lójú mi lọ kò sọ́mọ mi kankan tí ò mọ fóònù lójú mi lọ mo ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ tó bá díwọ́ tán àwọn ni màá pè kí ni o máa kí aná máa tẹ pépépépépé náà ó máa gbé màjíkì jáde báyìí tó gbogbo ẹ̀ máa ṣe lẹ́wọ́n ní kọ́mọ tó dogun ẹ̀yìn náà dọ́gbọ̀n owó wèrè lẹ́wọ́n jókòó tì ní ilé tiwa o oúnjẹ afẹ́ jẹun àwọn ọmọ ló máa choose yẹ because a mọ̀ pé nínú àwọn ọmọ yẹn ní ìsinmi wá tá bá fẹ́ ṣe ọkàn àwọn ọmọ torí àwọn ọmọ la máa kọ́ consider náà ṣé kí ni máa help wọn ṣùgbọ́n ẹlòmíì ò fẹ́ mọ̀ yẹn àwa ṣe ṣúkẹ́ṣúkẹ́ sí bẹ́ẹ̀ wàhálà wà bẹ́ẹ̀ láyé tá a wáyé Ọlọ́run mi o ọmọ yẹn sọ fún wọn pé màmá ìfẹ́ lóní màmá tẹ́ bá fọ́kàn màmá wọn fọ́tí yín kí ló fa fúlẹ́wẹ́ bá nonsense wa ayé mi o. Hey, the Lord shall preserve you from all evil. He shall preserve your soul. Àdúrà yìí mo fẹ́ ká tẹnumọ́ lọ́sẹ̀ yìí o. Afẹ́ lọ sínú àdúrà àánú wa ni o. Àdúrà yìí mo fẹ́ ká tẹnumọ́ lẹ́jọ́ mi ṣe pọ̀ tó yìí. Àdúrà yìí náà dẹ̀ ni pé Jésù Olúwa ẹ pa ọkàn mi mọ́. Kẹ́ ẹ pa ọkàn àwọn ọmọ mi mọ́. Táàyè ẹ̀ bá yọ ẹ pa ọkàn aya mi mọ́. Ẹ pa ọkàn ọkọ mi mọ́ ẹ fi yẹn kún. Ẹ rí ó wà important gan. Preserve my soul and preserve my children's soul. Oníkẹ́lẹ́ lè fi ṣàṣeyọrí o. Ó dà ẹja wọnú àdúrà ọ̀nà wa lọ. Ẹ ti mọ̀ bá ṣe ń gbà ẹ ti mọ̀ bá ṣe ń gbà á bí a ṣe ń gbà iná rẹ̀ ṣe máa gbà á. Tẹ̀yìn tẹ̀ bá ti bá wa gbàdúrà àdúrà yìí rí tó túmọ̀ sí ni pé ká béèrè lọ́wọ́ Ọlọ́run àdúrà àánú la máa ń pè ṣùgbọ́n bẹ̀ ni pé tó wá pé látàárọ̀ àjókòó ni ẹ dìde fún ẹ ní ìgbàbẹ ṣe ń gbà látàárọ̀ ẹ lè bọ́ sórí ìkúnlẹ̀ tó wá pé ìkúnlẹ̀ látàárọ̀ ni ẹ dìde tàbí kẹ́ jókòó tó wá pé ìjókòó látàárọ̀ ni ẹ lè kúnlẹ̀ tó wá pé ìdọ̀bálẹ̀ ni ẹ má dọ̀bálẹ̀ fi gbàdúrà àánú mọ́ nìyẹn ó yẹ tẹnumọ́ ẹ má dòde ẹnikẹ́ni àdúrà àánú ni ẹ má béèrè ẹ má ṣìpẹ̀ ẹ má bẹ̀bẹ̀ ẹ rí bọ́lọ́run á dẹ̀ ṣe o bọ́lọ́run ṣe tàwọn yòókù nìyẹn o àwọn èèyàn tó ń sọ ẹ̀rí ń tán sọ nìyẹn o wọ́n nínú prayer wa ó máa ń jáde nínú ọ̀rọ̀ wọn dáadáa nínú prayer wa ni tẹ́ ẹ bá ń retí kẹ́nìkan bá yín gbàdúrà lórí òkè ẹ kàn sún ìyá yín dọ̀la ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá retí pé ẹ fún àwọn wòlíì kan lọ́wọ́ gbàdúrà fún yín ẹ kàn sún ìyá yín dọ̀la ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ìsinmi nínú ẹ̀ mi ì tí ì rẹ́ nìkan ni mo challenge rí kó mú ìsinmi jáde pé inú ẹ̀ ní ìsinmi ń wà irọ́ ni ẹ kàn máa enrich ẹlòmíì ni to your own detriment ẹ sọ fún Ọlọ́run báyìí ẹ lánàá kẹ́ ẹ sọ fún Ọlọ́run torí pé ẹ̀yin lẹ mọra yín jù ẹ sọ fún Ọlọ́run ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ ní èdè tó rọrùn jù fún yín ẹ máa bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ máa sọ tẹ́ fẹ́ máa sọ tẹ́ fẹ́ Ọlọ́run á gbọ́ ó jẹ́ dandan Ọlọ́run á dẹ̀ ṣe o torí à ń gbọ́ ẹ̀ lójoojúmọ́ ẹ̀rí náà fẹ́ kún nìyẹn ó yẹ máa gbàdúrà Jésù Kristi Olúwa ṣàánú gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tún tẹ́ fún wa lónìí adúpẹ́ lọ́wọ́ yín torí pé ṣé nítorí pé àánú yín dúró láéláé adúpẹ́ ẹ̀yin Ọlọ́run lánàá Ọlọ́run lónìí Ọlọ́run ti ayérayé Ọlọ́run Abrahamu Ọlọ́run Isaki Ọlọ́run Jacobu fún orí ọ̀fẹ́ ìtẹ́ fún wa Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa mo gbàdúrà fún yín lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò pa yín mọ́ tí àwọn tó ń ba orin jẹ́ tí wọ́n fi ní dé ọ̀dọ̀ yín lórúkọ Jésù Kristi mo ní Ọlọ́run yóò fi yín sínú ara rẹ̀ níbi tí ọwọ́ àwọn tó ba orin jẹ́ tí ò ní dé lórúkọ Jésù Kristi Ọlọ́run á fún yín ní ìsinmi ohun gbogbo tí ẹ wílò lórúkọ Jésù Kristi Ọlọ́run á fàṣẹ dá yín lóhùn Ọlọ́run á yà yín lẹ́nu Ọlọ́run á fún yín ní ẹ̀rí tuntun á fi orin tuntun á fi sẹ́nu yín ojú Ọlọ́run yóò máa bá yín gbé agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín yẹ kí ló fi Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa ẹ ti rí àánú gbà ó ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.